ilé rẹ̀ ṣe bùgbé. Ó ti ṣọdún èyí iná kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Ọlọ́jọ́ bí o, ọmọ ìdùnnú tí ò ní dìbànújẹ́ fún tẹrú tọmọ. Islamic scholar tó gbọ́njẹ́ fẹ́ gbẹ́ tó tún dúró gbà wọ́pọ̀. Àlí ọmọ Sùnúsí o, àṣẹ ìṣàmọ́dún lọ́lá Elédùà. Ọmọ ìdùnnú jẹ́ ìyára rere bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olówó fújà, ọmọ Akìtì Olú, ọmọ Agbolú Ajé, ọmọ òjì lórúkọ bẹ́bẹ́, ọmọ òbẹ́rìrì lóògùn, ọmọ òṣùpá ńlẹ̀ ẹni òlè, ẹni owó ìfẹ́ tó kó lọ́ọ̀ tún ṣe. Mo ní ìwọ lọ́mọ Òkòrèsé, Òkòrèsé, ọmọ Wòyírà kó má bàa rẹrúkẹ́rú, kẹrúkẹ́rú ẹ̀mí lọ́la lẹ́nu. Ọmọ Òkòrèsé o, ọmọ Wòyírà kó má bàa ra gbákígbá, igbákígbá ni kẹ̀kẹ́ ń sọ. Ọmọ ìdùnnú ó ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́ lọ́lá Elédùà. Pàṣẹ Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà lèmi ń jẹ́. Ọlọ́jọ́ bí fúnra rẹ̀ lórí kínkín ń fẹ́yẹyẹ ọjọ́